Edo Lagbaja, special commander, Ehimamiegho. Unogwaluse, Masia Ejoshone. Unogwaluse, Masia Ejoshone. Mark Baby Unogwaluse, Masia Ejoshone. Unogwaluse, Masia Ejoshone. Unogwaluse, Masia Ejoshone. Wasi enaje o, wasi popore o. Wasi enaje, wasi onyagame. Idiwa, nuwa do mwina me. Edegiri edo, tuwagi mwidobo yo mewa. Tuwagi monyaga lele mewa. Osasowa, kebi nuwa mame. Unwa wakiaya mwe. Unogwaluse, Masia Ejoshone. Unogwaluse, Masia Ejoshone. Unogwaluse, Masia Ejoshone. Social media, you know, ìwé sà, ọ̀yẹ́kíẹ́, ìrí àwọn ṣe, ìbá ìhìẹ̀sẹ̀, ìwé Yorùbá, akọ̀ẹ́lú rẹ̀ yẹn tọkuyọ, Records Intl, ọ̀yẹ́kíẹ́, ìwé do wàwé social media, you know, ògbèmà ìpìdò bóyá, àvíyé lànà, ìyẹn dàlàdìá, yà á pè jìtá mẹ́, ọ̀víyé dàlàdìá, yà á pè pèsè mẹ́, ìyẹn
sórí ọgbà wẹ́rẹ́ agbálẹ̀ wúwú ìfiọ́tọ̀ yà á kọ́rọ̀ sí mẹ́ yà á pé mi mẹ́ àlèríyà rẹ̀ wẹ́ ẹ̀dá musician ìbù ní kẹrin ní wákẹ́ yà hẹ̀rẹ̀ dó wọ̀wú wà pé jìtá sẹ̀rẹ̀ dó ọ̀wú yọ pé bẹ́sì sẹ̀rẹ̀ dó ọ̀wú yọ number 1 vocalist owó ọ̀dọ́ yẹn yé nọ̀bẹ́ yẹn ní àdàfọ́ ẹ̀ musician bàbá òyà fẹ́ ẹ̀yà yà mú ẹ̀yà rayọ ẹ̀kẹ́ ọ̀dàfọ́ ẹ̀ and wọ́n ọ̀dọ́ yẹn yé Marie c'est studio yẹn náà pín ọ̀gbọ̀n yìí wà náà Marie c'est studio yẹn náà mú ìdọ̀gbọ̀n yìí wà náà òmùnàgbàlù sẹ́yìn wádọ̀ òmùnàgbàlù yìí bọ̀ ìrì ewé ìsìkẹgbẹ́ ní mẹ́nà rí ọ̀bọ̀lúwa ìrì wá síkẹgbẹ́ ní mẹ́nà tó wáyà mú alẹ́rù tààrẹ́ lè lu òmùnàgbàlù sẹ́mù bọ̀ owó ló sí ẹ̀kẹ́gbẹ́ ní o mẹ́kẹ̀ náà èkèlò yà náà rí wá ní o mẹ́rin náà àwíyè bọ̀nù ara rí náà òmùnàgbàlù sẹ́wọ̀n wà dòmí ẹ̀wẹ̀ fò àyè tí yóò bọ̀nù wẹ̀wù kí yẹn kọ̀ wò kàn ẹ̀kọ́ mọ́ àdòdì gbẹ̀rẹ̀ mọ́ rẹ̀ ẹ̀kọ́ láàrin ìmẹ̀yọ́yẹ́ ìmẹ̀gbọ́ bá dọ̀lẹ̀ tó yé òbí mẹ́ máa da ọ̀wọ́ fún wẹ́ẹ́lẹ́ lẹ̀wẹ́ ọ̀yà pọ̀ wọ́n rẹ̀ ayé miẹ́nìá ìyẹn yà á kíkó súnmọ́ ìyẹn rí ju káàzẹ́ náà èkó kíkó ní adó ìmáyé yẹn ayé yúnú zánà yẹn èmi náà má súnú nà yí tá ìyẹn ké miàmíà I am a distinguished personality a honourable man of high level integrity èyí mẹ́tíánẹ́ mẹ́kẹ́ ẹ̀wà rẹ̀ dó èyí mẹ́tíánẹ́ mẹ́kẹ́ wíwá rí òbọ̀lúwa ìbíẹ́kà ẹ̀wà yéhi wà á sẹ́tì mùmẹ́ni ìrìá kú wà kè superstar ìbàrà o Nosayaba má pòpò nọ̀rí pòpò mẹ́nà ọ̀rọ̀ àrùwà rẹ̀ àríbíẹ́kà náà ní àmú ìwọ̀n rẹ̀ rí àrè studio àmáró náà ní kàlí sọ̀rọ̀ iná dẹ́gbẹ́ màrẹ̀dó ṣíṣe ráwọn sàmọ́rẹ́ yírágbọ̀n lọ́gà yíyan pa ọ̀ọ́sùn kàlí so náà Oshomole ma ahwe Oshomole yire ma iyahwe Oshomole ole guda ino edenakpa Oshomole osumalele waramuire eye dona owuma amare mire doe owo ole guda euki edenakpa giyekwe waya de by party rudigedo you lack integrity and honor ìwìnlẹ́gbẹ̀ ẹ̀ mú ẹ. ìwìnlẹ́gbẹ̀ máa mú ẹ superstar bàbá wò. ìwìnlẹ́gbẹ̀ máa mú ẹ nínú gbọ́ alẹ́ yáàrí ẹnu ẹ. kúwẹ́ kẹ superstar ọbẹ̀ yẹn rẹ̀. lọ́wọ́ yẹn superstar ẹ̀ máa wọ̀ wò káyé. ìwìnlẹ́gbẹ̀ máa mú wà. wọ̀rá ẹ̀rọ ayé 30 million yà bẹ́lẹ̀ gbọ́ Abuja. wẹ̀lẹ́ superstar ọbẹ̀ yẹn rẹ̀. lọ́yà fíú mẹ́ka ẹ̀ èmi náà máa ká ẹ̀. wẹ́ẹ́ ukwu wẹ́ẹ́ sẹ́ni wẹ́ẹ́ àìsí ẹ̀ dèjìtá iná 100,000 ó yà wẹ̀ kàlẹ́ndà yìí palọ̀. wẹ́ẹ́ àìsí ẹ̀ dé bàtà 500,000 ó yà ẹgbẹ́ bùbẹ̀ yẹn. ẹ̀ ọ́n náà dùn á gún ayé èmi ni mature people ta ọ́n náà yà á lẹ́ ó lẹ́rẹ́ wẹ́ẹ́ bú wẹ́ẹ́ bẹ́ẹ̀ máa kálẹ̀ ká ó kí ẹ̀yà rẹ̀. Ukenya le do a disturb we ma kan we I wa here e title we cobra we a here le e superstar wa wo kai e wizard wo here gbo e de gbe ya si won ya e gige nu ya ta o ma na ya se le ga yi si wa we do ana emi o ma na ya se ga si wa you know za here wa o wa gbe ere masu ewuwe we na se ti si wọn rẹ dun e master we ẹ dẹtọ ọrọ te yẹ bomu wa gbọ ya lóye yà á kí ẹ pure water ló yẹ má gbọ pàkì ọ̀rú yà á mú gbọ ọ̀bọ̀nsà ìwà ìhì ìwú má ẹ̀ra eruwe your father in music do má ẹ̀yà ọmọ mi wà náà tẹ́ wàtà mà wẹ̀ mi á ta. Everywhere with music, you only want ball ladia. Where are you? Owoka, where the line? Ofi mi wo kere na. Owe no ya amenu ya gbogbon. No ya here kwa.
superstar Ihimi Nosayaba in only one ball at the music. Okay, setisi one bomedoma. Oui, ma una ya atie bona, una magbo, una maimi. Okay, kere uwe who were here. Piti ato who were ya blow edo. True and one bonuso. No ya me superstar Ihimi Nosayaba ugba yese. Odorisia. Uwe buo gbo yese. Kuwe ke iwe yi lahia. Una gibia kadi recession. Wa to re ma we mi no ma sunu. Ado ata ma we. Ukba uya si won yo to keka. Iwa ehi. Igo nu we uwe ne. E me ya mwe babe. Igo nu we uwe ne. We ye we bo ya ku ne. E ma na ya ko me. Koko ne gbera. Owo ha we ehi. Iya na edo. Iya na yi du consumer. Iya ya mwe Edo Lagbaja photocopy re. Ozuokpa nodo ahun enile. No miele ni. Me aga si won zero your way avati. Yega ye ni le yiku. Emi ni me ha mi biekana. Eri aya mu egbe. Yawe video. Eri aya yiku. Or a concert ya a concert. Yena ya mu ne. Yena ya mu plan na ne. Owu khandani. Nodo awe mi Edo Lagbaja photocopy. Nodo miele ni. Oya yiku edo. Me tota yo wa. Oya ye webo. Ore me no Edo original Edo Lagbaja. Na gwalo me tota yo wa. Wa le mi se ya Edo na. Wa tota yo wa no wa bi aye ni wa yiku a. Le ko are ni wa yo. Ruda wa ze. O wa le aze si wa Edo. Wa ya ta wa ni ya gwo yin no makawa. Iwon ni meso, imaso ni o ma enwe blood money. Imaso ni o wa so na mu egbe o makawe kawa. Dey won ni ginuwa. Wa di o boy ni dare. Otherwise, uwa afiewu. Wa ma de boy ni dare. Uwa afiewu. Wele superstar e ma wo hae. No ki ayere. Wa de gbe ki ayere ni do akun ore. Holy Ghost fire o ki agewe. O ga igewe na it's your mo pare na ni ya ku ni wo. Wele superstar baba o. Enwi na egbe ma mu e. Superstar baba no sa mo le ma popo. O ipa o ya luru egbe me hia. Na sare be nu enu do gbe mo eyin ogbo. Awo wa ma gbo ma o setting. Wele ya yin ya na mo yi wo bo. Emi ro pa smooth ame. Emi nu we gwala. We have a new omane ase lega isi wa Edo. O wa ya deva wa very kata. E kare wa de gboto. Ku wa na no le you we. E superstar baba o. E superstar o yare. Wa ni recession. E life wa dagbu wa mu Idobo. E kare wa mu Idobo. Emi nu wa we me. Wala ya mu awame no do gbe mi ni. Wa expect you ni mess ni me unwa. Emi na unwa wa na awo ma very tired here in the name of Jesus. And that one, Osanutazi, Agbago Poyone, in the name of Jesus. And that one, Osanutazi, Agbago Poyone, in the name of Jesus. Very tired here. I never knew why. I never knew why. While I did one time. Oh. Masia Yajashane, Munabaluse, Masia Yajashane. Masia Yajashane, una baluse, Masia Yajashane, una baluse, Masia Yajashane. Make una clear road before we start to dey mention name.